gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube, ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni. Àkànbí olódodo. Ọlọ́run ò fẹ́ràn ọmọ aráyé ò fòdodo, bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ló fi ní lọ́kàn balẹ̀ ìjúrọ́ pípa lọ. Purọ́purọ́kú ó kú sójú eérú, ṣèkàṣèkà kú náà ṣẹ̀ṣàrò. Ṣòótọ́ nìkan ló kú tí wọ́n sin sípò sí idẹ. Wọ́n á fi ẹ̀yìn rẹ̀ tí a mú ṣẹ́gi lẹ̀kẹ̀. Aláfẹ́ ewúrẹ́ joyè, ewúrẹ́ ń jẹwé ọ̀dán. Aláfàgùntàn joyè wọn sì máa jẹyẹ fún. Aṣẹ̀ṣẹ̀ ń dá ìmọ̀ràn pàfọlógì níjoyè, ògìní ń wá àjàfẹ́rẹ́. Ṣèké èkéké wọn, ṣèkà ìkàkà wọn. Ara kìrèké ọkàn òṣìkà ò balẹ̀ bọ̀rọ̀. Aṣeníṣera rẹ̀ ló bá ṣe. Adé á fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí ṣèkà àtàṣe ni. Táwọn mẹ́tẹ̀ẹ̀ta máa jọmọ kọ́fà bàbá, tí bàbá máa gbà wá búburú ọ̀hún lọ́wọ́ wọn. Bàbá lanu kótó, orin àwo bọ́ sí bàbá lẹ́nu. Ó ní ẹ má fẹ́ kérílé, ẹ má fọ ọ̀dàlẹ̀ ṣòro. Ẹ má fẹ́ kérílé, ẹ má fọ ọ̀dàlẹ̀ ṣòro. Toráwo tó ń dáwó ilẹ̀ ẹ mọ̀ o. Àkànbí olódodo. Ẹ kúrọ̀lẹ́ o, mo kí yín ẹ kú dédé àsìkò yìí. A kú kó lè dá ti gbogbo wa ní bákìrì, yóò dá láṣẹ lọ́wọ́ Elédùmarè. Àkànbí olódodo lórí afẹ́fẹ́, òun náà ni ètò tí ẹ̀ ń wò tẹ́ ń gbọ́ lọ́wọ́ láti ìkànnì nílẹ̀ Oòduà TV. Ẹ má gbàgbé ìkànnì nílẹ̀ Oòduà TV. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook, nílẹ̀ Oòduà TV lórí Facebook. Bákan náà lẹ tún lè darapọ̀ mọ́ wa lórí YouTube, nílẹ̀ Oòduà TV lórí YouTube. Àwọn ọ̀rọ̀ tó ń lọ tó ń jà rìnrìn, àwọn ohun tó yẹ ká dá sí láwùjọ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti
lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Òun la torí ẹ̀ gbé ìkànnì kalẹ̀ láti máa gbára wa níyànjú àwọn ohun tó bá dẹ̀ lọ ká máa fi tó ara wa létí. Ohun tí ìkànnì yìí wà fún nìyẹn. Pàtàkì jùlọ ní ìtẹ̀síwájú àti àmúyẹ Yorùbá lápapọ̀. Nítorí náà la ṣe gbé ìkànnì ní nílẹ̀ Oòduà TV. Àmọ́ ní ìgbà tí Ọlọ́run ò tíì jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó yà kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ohun tá a bá torí Yorùbá gbé kalẹ̀ tó bá kàn rọ̀ Nàìjíríà náà, ó yẹ ká lè máa fi nǹkan ọ̀hún ká máa fi dá sí i. Àkànbí olódodo lórí afẹ́fẹ́, èmi a máa sọ wípé pàjẹ bàá lẹ́rù, ìhàlẹ̀ lásán lásán ní fún wa. Torí kò síkú tí ó pàgbàlagbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ̀. Délékè Àkànbí, bí nǹkan ò bá dáa, èmi ò ní kó dáa. Bí nǹkan ò bá sunwọ̀n, n ò ní kó sunwọ̀n. Bórin ò bá dáa, n ò ní fẹnu pọ́n orin pé ó dáa, pé bóyá látàrí wípé ààfin ni wọ́n ti ń kọ. Torí ọmọ tá a bá sọ ní Adégòkè, tọ́mọ òun ò bá lè dá ẹnu ọ̀nà gùn, àbí ṣùgbọ́n ò sí, ká pa ókọ ọmọ òun dà tí ó kọ míì ni. Ohun tí wọ́n fi ṣòódú ọ̀rọ̀ gangan, tá a bá ń sọ̀rọ̀ tá à ń ṣe wàásù wípé asán lórí asán, òfo lórí òfo, olóyìnbó a ní vanity upon vanity. Bíbélì sọ wípé aṣiwèrè ń kó ọrọ̀ jọ, bẹ́ẹ̀ kò sí mẹ́ni tí ó ná. Kò tí ì mọ̀ bóyá ẹni tí ò tiẹ̀ kí òun kú iṣẹ́ rí, òun ni ó padà jèrè ọrọ̀ ọ̀hún. Torí ohun tó ṣọ́ọ̀jù ni wípé gbogbo ohun tó wáyé ni ó padà dìtàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, èmi kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ìjọ́mọlúàbí ìjọ́mọnìyàn, ọ̀rọ̀ ìkáàánú ara wa gẹ́gẹ́ bí ènìyàn, òun ló máa ń jọ èmi lógún, ló máa ń jẹ mí lógún, ló dẹ̀ máa ń mú mi lómi. Ara ohun tí Ọlọ́run fi dá wa pé ká yàtọ̀ sáwọn ẹranko tí ò mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì nìyẹn. Pé gẹ́gẹ́ bí ènìyàn, ó yẹ ká lè máa ṣera wa gẹ́gẹ́ bí ènìyàn. Ó yẹ kí àánú ara wa kó máa ṣe wá gẹ́gẹ́ bí ènìyàn. Gẹ́gẹ́ bí ènìyàn, kò yẹ ká lè máa hùwà bí ẹranko. Kò yẹ ká lè máa ronú bí akúrí. Kò yẹ kó jẹ́ wípé ohun asán tí ó bá ayé lọ la máa torí ẹ̀ fi ìyà jẹra wa. Gẹ́gẹ́ bí ènìyàn, kò yẹ kí a máa hùwà bámúbámú ni mo yó, n ò mọ̀ pé bí ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí ènìyàn, ó yẹ ká lè mọ̀ wípé bí ènìyàn bá kọ́lé 20 tó bá ra 1000 ọkọ̀, àwòrán lásán lásán náà ní gbogbo ẹ̀. Gẹ́gẹ́ bí ènìyàn, ó yẹ kí a lè mọ̀ wípé ohun ayé àbáyé lọ. Gẹ́gẹ́ bí ènìyàn, ó yẹ ká lè mọ̀ wípé òun bẹ láyé ni wọ́n ń pè ọ́ ní owner of kinní kan.
gẹ́gẹ́ bí ènìyàn ó yẹ ká mọ̀ wípé ìwọ̀nba wípé à ń bẹ láyé à ń mì a sì ń mí òun ni a fi ń pera wa ní kinní kan pé kò sí ohun tá à jẹ́ àjámọ́ nǹkankan. Gẹ́gẹ́ bí ènìyàn ó yẹ ká lè mọ̀ wípé àjámọ́ nǹkankan. Ó yẹ ká mọ̀ wípé erùpẹ̀ lásán làsàn ni wá. Gẹ́gẹ́ bí ènìyàn ó yẹ kí á lè mọ̀ wípé ẹni tí ò láṣẹ lórí ara rẹ̀ ni wá tó ń pàṣẹ lórí ẹ̀mí míì. Torí gẹ́gẹ́ bí ènìyàn tí fẹ́ mọ bó o ṣe lágbára tó, o ò láṣẹ lórí ẹ̀mí ara rẹ̀. Ọlọ́run ọba adáyédọ́run aráyérọ́run òun ló ṣẹ̀dá ẹ̀mí tó ṣẹ̀dá ara tí ó ní kí ẹ̀mí ó máa fi inú àgọ́ ara ṣe bùgbé, léyìí tó já sí wípé gbogbo ara tí ẹ̀dá fi ń yangàn, gbogbo ara tí ẹ̀dá fi ń ṣe yànga, láìsí ẹ̀mí ara ò jámọ́ nǹkankan. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí wọ́n bá pènìyàn ní Adékúnlé, gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí wọ́n bá pènìyàn ní Adékúnlé, Adékúnlé yìí á rí tí tó bá dúró tí wọ́n mú apá Adékúnlé tí wọ́n fà á ya, tí wọ́n bá fi hàn wá, àwa tá a dápá Adékúnlé mọ̀ á sọ pé apá yìí apá Adékúnlé leléyìí. Tí wọ́n bá gé ẹsẹ̀ Adékúnlé tí wọ́n bá fi hàn wá, àwa tá a dá Adékúnlé mọ̀ ẹsẹ̀ yìí ẹsẹ̀ Adékúnlé ni. Tí wọ́n bá gé orí Adékúnlé, léyìí tó jẹ́ wípé gbogbo ẹni orí gangan òun ni picture ara tá a fi ń dá ara mọ̀, tí wọ́n bá gé tí wọ́n fi hàn wá pé kí leléyìí, á dá àwa tá a dá Adékúnlé mọ̀ á sọ pé orí Adékúnlé leléyìí. Ṣùgbọ́n ìbéèrè tó ṣe pàtàkì gangan òun ni wípé Adékúnlé yìí gangan tó ní orí, tó ní apá, tó ní ojú, tó ní imú, tó ní ẹsẹ̀, tó ní gbogbo ẹ̀yà ara wọ̀nyí tá à ń sọ wípé ti Adékúnlé ni. Adékúnlé ọ̀hún gangan ibo lòun gangan wà? Ẹ rí wípé Adékúnlé is nowhere to be found. N tí ń jẹ́ ẹ̀dá gangan nìyẹn, àjámọ́ nǹkankan, àwòrán lásán ni wá. Àwòrán lásán. Béèyàn ó ṣe ló dàbí kí wọ́n ya àwòrán, kí wọ́n ya èèyàn láwòrán sínú pépà. Ǹjọ́ ẹ bá ti dá tá bá fi àwòrán tá bá ní ta leléyìí, ta ló wà nínú picture yìí? Ẹ sọ wípé lágbájá ni. Àmọ́ ní kété tí wọ́n bá buná jó àwòrán yìí àbí wọ́n fà á ya, ẹ ní rí ẹni tó wà nínú àwòrán òun mọ́. Ó ṣe jẹ́ gan nìyẹn wípé bí ẹ̀dá bá ti kú kò sí nǹkan kan mọ́. Gbogbo ohun tó jẹ́ ó kú pẹ̀lú rẹ̀. Gbogbo ohun tó wù káyé mọ̀ pé ọ́ tán bẹ́ẹ̀. Kí ló wá ṣe tá a lè ṣayé jẹ́jẹ́? Ó dáa kí ẹ̀dá ó sáré àti gbádùn ara rẹ̀ nínú ayé lóòótọ́. Àmọ́ kí ní ṣe gbogbo eré tó wù ká ń sá, ká máa sá? Kí ní ṣe tá à ń sá ìbátan ọmọlàkejì jẹ́ mọ́? Kí ní ṣe tí àmọ́ sábà wà ó ṣe gbádùn bá àti ẹ̀ lè sátọmọ ẹlòmíì mọ́ pé kọ́mọ ẹlòmíì náà ó gbádùn ayé pẹ̀lú wa? Kí ní ṣe tí a tún wá ń sá ìbátan ọmọlàkejì jẹ́ mọ́ eré tá à ń sá? Kí ní ṣe tá à ń hùwà bámúbámú moyó? N ò mọ̀ bóyá ebi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Kí ní ṣe tí
à ń kó àwọn ohun tí a ò lè lò, kí ló dé tá à ń kó o jọ? Àwọn ohun tá à lè gbé lọ bì kankan. Kí ní í ṣe tí à ń sáré kọjá ohun tí a fẹ́? Kí ní í ṣe tí à ń kó jọ kọjá ohun tí a nílò nínú ayé? Ẹni tí ó sáré ọkọ̀ nínú ayé gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó bímọ 4, ká tiẹ̀ wá sọ wípé ó ń wá ìdẹ̀rùn fún òun àti ẹbí ara rẹ̀. Ẹ jẹ́ á sọ wípé ó kọ́lé 2, ó bímọ 4, ó fẹ́ ìyàwó kan, ó kọ́ ilé 2, ó ra ọkọ̀ 6. Ká sọ wípé torí pé ó ń wá ìdẹ̀rùn fún òun àti ẹbí ẹ̀, pé òun ra ọkọ̀ kan, òun ó máa gùn, ìyàwó òun náà ó máa gùn kan, àwọn ọmọ òun 4, àwọn náà ó pín ìkọ̀ọ̀kan mọ́ra wọn lọ́wọ́. Ẹ jẹ́ ká sọ wípé ó mọ̀ọ́mọ̀ wá ìdẹ̀rùn fún òun àti ẹbí rẹ̀ nínú ayé. Ṣùgbọ́n irúfẹ́ àwọn wọ̀nyí, wọ́n mọ̀ wípé ẹgbẹẹgbẹ̀rún èèyàn ní ń bẹ ńta o, tí wọ́n ń sunkún àti rí gààrí wà mu, tí wọ́n ń sunkún àti rí yàrá kan máa fi ọrùn kọ́ bálẹ́bálẹ́. Lẹ́yìn tí wọ́n sáré bí ìdẹ̀rùn ṣe máa bá àwọn àti mọ̀lẹ́bí wọn tán, wọ́n á sì tún máa jí ohun tó tọ́ sí ọmọ ẹlòmíì, àwọn èèyàn tó kù, wọ́n á sì tún máa jí kó mọ́ tiwọn. Wọ́n á máa jí kó pamọ́, àwọn ohun tí ò wúlò fún wọn mọ́, wọ́n sì tún máa jí kó. Wọ́n ṣàfẹ́ kìkìdá wípé wọ́n fẹ́ máa tọ́ka wípé bá a bá dé Kánò, kí wọ́n sọ wípé lágbájá ló ní ilé bíi 8 ní Kánò. Tá a bá dé Èkó, lágbájá yìí kan náà, òun náà ló tún ní ilé bíi 10 l'Ékòó. Tá a bá dàbújá, ká sọ wípé ẹ́stéètì tẹ́ ń wò ohun tó lọ jọ̀rànjọ̀ràn yẹn, lágbájá náà ló tún ní. Kó jẹ́ wípé gbogbo ibi táwọn èèyàn bá ti dé, kí wọ́n máa sọ wípé wọ́n ní property ńbẹ̀, wọ́n ní ogún ńbẹ̀, tí wọ́n sì mọ̀ wípé ẹ dákun, mélòó ni ọ̀kánjúà ẹ̀dá ọ̀la nínú iyọ̀ gan, tí wọ́n ń sunkún wípé kọ́ mọ́ tán mọ́? Mélòó ni ọ̀kánjúà ọmọ adarí hunrun? Mélòó gangan láá jẹ nínú ayé tá a fẹ́ torí ìwọ̀nba péréte tá a fẹ́ lò nínú ẹ̀, tá a fẹ́ ba togunlọ́gọ̀ èèyàn jẹ́, àbí tá à ń ba togunlọ́gọ̀ èèyàn jẹ́ nínú ayé? Àwọn ọ̀wà yìí, òun ní yẹ kádàrá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa, torí wípé àwọn kan ń hùwà bíi kí gbogbo ayé ó jẹ́ tàwọn nìkan ṣo, kí gbogbo ogunlọ́gọ̀ èèyàn tó kù nú ayé, tí wọn ò bá rí wọn kí wọ́n mọ́ lè jẹ, tí wọn ò bá rí wọn kí wọ́n mọ́ lè mu, kó jẹ́ wípé àwọn nìkan láàrin èèyàn bíi 1 million, àṣẹ tí wọ́n bá pa, òun lè èèyàn bíi 1 million gbọ́dọ̀ gbọ́, torí wípé táwọn èèyàn bíi 1 million yẹn tí wọ́n bá kọ̀ láti pa àṣẹ tí wọ́n mọ́, wọn ò ní rọ́nà àbáyọ. Ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ olówó àbí àwọn tó ti wà nípò kan pàtàkì lórílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n fi fẹ́ mọ́ kó gbogbo ọrọ̀ sábẹ́ àṣẹ àkóso ara wọn.
gbogbo àwọn èèyàn tó kù tí wọ́n bá wá ń fẹ́ kó dára fún àwọn lórílẹ̀-èdè yìí wọ́n á fẹ́ kó jẹ́ wípé tí wọn ò bá ti ní tẹríba sábẹ́ àṣẹ bàtà tàwọn àti dáa fún wọn yóò lẹ́tìkẹ́ yóò le kokoko bí ojú ẹja. ìdí rèé o káti ẹ̀ tó dé ọ̀dọ̀ ìjọba àwọn individual rich people ká tó sọ tàwọn tó wà nínú ìjọba tàwọn tó wà nínú ìjọba àwọn ìyẹn tó wá peléke ṣebí Yorùbá náà sọ wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde ìwà téèyàn bá hù lẹ́yìn tó dé ipò apàṣẹ àbí ipò ìjọba tán ó ti ń hù kó tó dépò apàṣẹ ni torí Yorùbá sọ wípé ohun tí ń bẹ lóòkàn àyà ọlọ́tí ńlọtí ń pàápàá èèyàn kì í déédéé ya ọ̀bàyéjẹ́ lójijì ó ti ń Yorùbá sọ wípé ibi pẹlẹbẹ òun láti mọ̀ ọ̀lẹ̀ jẹ ó ti ń hùwà ìbàjẹ́ yìí láti kékeré díẹ̀díẹ̀ ó ń dàgbà díẹ̀díẹ̀ ó ń dàgbà díẹ̀díẹ̀ torí díẹ̀díẹ̀ báyìí ni mú ẹlẹ́dẹ̀ ẹ̀ wọgbà èèyàn kì í déédéé ya pòkí ọ̀bàyéjẹ́ lójijì kéèyàn ó tó di olè ńlá ó ti bẹ̀rẹ̀ láti bí ká máa jí ẹran jẹ nínú ìṣàsùn láti kékeré káwa máa fi ọwọ́ epo yìí máa fi ra ìkókó lé lẹ́nu tí ò tí ì lè sọ̀rọ̀ òun tọ̀hún ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni òun náà ní ṣẹlẹ̀ nínú ìjọba ibi tí mò ń lọ gan rèé gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí ìyẹn Godwin Emefiele orí ọ̀rọ̀ rẹ̀ kan òun ni mò ń pa gbogbo àwọn àṣàmọ̀ tí mò ń pa látàárọ̀ ni mò ń pa lé lórí. Godwin Emefiele tó pa owó Nàìjíríà láró lọ́dún 2023 tó wá fi aró yìí tó pa owó Nàìjíríà yìí tó fi kówó Nàìjíríà pamọ́ sápò ara rẹ̀ ló wọ́n tiẹ̀ ló kó pamọ́ ń pé ó kó jẹ́ ńgbà náà wọ́n ló kó 4 billion kan ó kó jẹ ọ̀tọ̀ tún ní 2 billion naira 4 billion tí wọ́n bá ṣe sówó Nàìjíríà ṣe é mọ iye tí ó jẹ́ owó ohun tí wọ́n bá lò fi san nínú gbèsè Nàìjíríà gan ara ó tù wá díẹ̀ gbèsè tí Nàìjíríà jẹ èló gangan ní bọ́jẹ́ẹ̀tì Nàìjíríà nígbà tẹ́nìkan so tó bá kó 4 billion jẹ àti 2 billion naira míì Emefiele yìí kí n tó gbẹ́nu lọ́bẹ̀ ẹ wo kínní ẹ wò ẹ jẹ́ n fi picture hàn yín. òun rèé ohun tó wà nínú picture yìí ni pé Emefiele ó àpíìlì nílé ẹjọ́ pé ìjọba Federal Capital Territory àbí ká sọ wípé ìjọba àpapọ̀ pé wọ́n gbẹ́sẹ̀ lé estate kan tó contain 740 kí ẹ ti rí estate yìí ó contain 753 houses
nílùú Àbújá ní agbègbè Lokogoma ní agbègbè Lokogoma nílùú Àbújá. Wọ́n sọ nínú ìwé ìròyìn fi jẹ́ ó yé wa pé EFCC kọ́kọ́ fi léde, ìyẹn àjọ Financial Crimes Commission, àjọ tó ń rí sí ìṣòwò ìlú kúmọkùmọ, wọ́n fi léde pé ilé yìí o àwọn ò mẹ́ni tó ní, ṣùgbọ́n tí nínú ìwádìí táwọn ṣe o pé ìwádìí fi jẹ́ ó yé àwọn pé lára àwọn kan tí wọ́n jẹ́ former government officials ni wọ́n ní ilé yẹn, ṣùgbọ́n ẹnikẹ́ni ò jáde láti kílèmù pé òun lòun ní ilé yìí, lòun ní estate yìí, estate tó contain 753 apartments. Kábíyèsí Ọlọ́run. Lẹ́yìn tí EFCC fi léde tí wọ́n rí ẹni tí tẹ́nìkankan ò yọjú pé òun lòun ní, ilé ẹjọ́ wá dájọ́ pé kí wọ́n lọ ti ilé yìí pa, kí wọ́n ti estate ọ̀hún pa. Ìjọba àpapọ̀ tó wá pàṣẹ wípé tẹ́nìkẹ́ni ò bá wá fi yọjú pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bu àwọn ilé ìta, ìyẹn ilé estate yìí, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bù ú tà fún àwọn individuals tó yẹ pé olókun wọn ò fi bẹ́ẹ̀ bù sókè, kéèkàn tà á lówó owó pọ́rọ́kú, kí wọ́n tà á lówó péréte fún wọn, kán bù ú tà fáwọn èèyàn. Àwọn tó jẹ́ wípé owó wọn ò fi bẹ́ẹ̀ rí ṣe dàbí alára, pé kí wọ́n tà á fáwọn èèyàn according to their levels of income. Emefiele yìí, ẹni tó jí owó tó sì wà lábẹ́ ètò wà tọ́rọ̀ rẹ̀ sì wà nílé ẹjọ́, ó wá jáde, ó wá lóun àpíìlì pé àsìkò tí EFCC, tí àjọ EFCC tí wọ́n fi léde tí wọ́n ń wá àwọn tó ní ilé yìí, ó wá ní òun pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ẹjọ́ tí ilé ẹjọ́ dá pé kí wọ́n lọ ti ilé ọ̀hún kan ti estate yìí pa, pé àti pàápàá kan bẹ̀rẹ̀ sí ní tà fáwọn èèyàn according to their pocket. Òyìnbó ní wọ́n ní kan auction ẹ̀ tà lówó pọ́rọ́kú. Ìyẹn ó túmọ̀ sí wípé owó tí wọ́n máa tà á, pé value ilé yẹn ó ju iye owó tí wọ́n máa tà á lọ. Ṣùgbọ́n kíjọba fi ṣe àwọn tó kù díẹ̀ káàtó láǹfààní nígbà tí wọn ọ̀rẹ́ nìkan kọ jáde fóun lòun ní. Emefiele ṣẹ̀ṣẹ̀ wá jáde ní ìsìn pé òun ní nínú ilé estate yìí, inú àwọn ilé yìí, òun ní shares ńbẹ̀, pé tọ̀dọ̀ tòun wà lára ẹ̀. Ó wá lọ àpíìlì, ọ̀daràn mọ̀ràn. Ọ̀gbẹ́ni Emefiele yìí, tẹ́ rí i pé ọ̀daràn mọ̀ràn ni, ajá Kúnlé tí ń jẹ́jọ́ lọ́wọ́ ní kóòtù, tájá rẹ̀ tó ń bùyàn jẹ ń ta. Ẹjọ́ owó Nàìjíríà tó kó jẹ, àkútí ẹ̀ mọ̀ bóyá ń tọ́ lọ fowó ọ̀hún ṣe náà nu, àbí kéèyàn ó kó ẹnìkan so, ẹyọ ẹnìkan so, kókó $4.something billion jẹ àti $2.something billion míì, kò ìbọn nínú eléyìí. Ó tún kílèmù adẹ́tẹ̀ rẹ̀ pa, wọ́n ní ó dúró gbènè. Ó ní ojú owó tóun rà gan òun tí ìrọ́wọ́ kó o délé náà. Àní mélòó lọ̀kan jù àwa fẹ́ lá nínú yọ̀, pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Mélòó ni ọ̀kánjú àwa fẹ́ lá nínú yọ̀ tá a wá ń sunkún wípé kó má tán mọ́.
tá ń lé àwọn ẹlòmíín nídìí ẹ̀ dákun ṣó fẹ́ jẹjukùn rẹ lọ ni. àwọn èèyàn kan wọ́n wá lẹ́yìn tí wọ́n bá kóhun tó tó wọn tán tó tún ṣẹ́kù wọ́n tún máa wá kóhun tí ò wúlò fún wọn. àwọn tí táwọn nǹkan wọ̀nyí wá wúlò fún àwọn èèyàn mọ àwọn tó jẹ́ wípé àwọn nǹkan wọ́n rí ní ìdí àwọn nǹkan yìí àwọn èèyàn ó sì mọ jìyà ẹ sì mọ wò wọ́n ẹ mọ wò wọ́n ràn pé bí wọ́n bá lè kú kán kú. ayé ìgbà kan lórílẹ̀-èdè làwọn kan ń sin owó wọ́n ń bẹ́rì owó mọ́lẹ̀ bí òkú. ẹni tí wọ́n padà bẹ́rì ó ń bẹ́rì owó. Yorùbá ní erin kú mọ̀ǹgúdú fi jẹ ẹfọ̀n kú mọ̀ǹgúdú fi jẹ mọ̀ǹgúdú kú kọ̀rẹ́ ni tí ó jẹun òwe ọ̀rọ̀ lásán ni. àwa èèyàn gangan ní mọ̀ǹgúdú. àwa là ń jẹrin tá à ń jẹfọn. ṣùgbọ́n tí ọba níbà tí ọba ṣèdì tí ò ní nǹkan míì nú ǹjẹ́ ẹ gbọ́ bí tí ọmọ adarí kan ti fò sánlẹ̀ tó kú rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa itan rẹ̀ láta? kò sí. kámárì ni Paul wí. Emefiele yìí ọ̀gbẹ́ni ọ̀daràn yìí ẹ dákun ẹ mọ́ bínú ẹ̀yin èèyàn mi òkùnkùn yẹn ti ń kùn nínú stúdíò wa ń bí ká lè bá a máa ríra wa dáadáa. Emefiele yìí ló tún wá lórí láyà láti jáde pé lára àwọn properties estate property tílé ẹjọ́ dájọ́ pé kí EFCC ọlọ ti pa pé òun ní bẹ ọ wá pẹjọ́ ọkọ̀ tẹ́mi lọ́rùn. Emefiele tí ń bá Sàlàkọ́jà tí ò tí ì rí i dá ó tún wá ránṣẹ́ pé Agarabiawu ṣe rí wípé àwọn ènìyàn dájú lórílẹ̀-èdè Nàìjíríà kí ni ṣe wá gan kí ni jó a lọ́wọ́ tá a lè fi jólẹ̀. ẹ jẹ́ á lọ rọra o gbogbo alápadà dìtàn ẹ ṣe jẹ́ á gbìyànjú ká dìtàn re àtẹni ó rówó ná àná tó àná ṣẹ́kù bọ́lọ́jọ́ bá pé ó máa kú bí wọ́n bá sì gbé sin yóò jẹrà àtẹni tébi ń pakú tó pé tipátipá ní fi ń rí gàrí mu lẹ́ẹ̀kan ṣo lójúmọ́ bọ́lọ́jọ́ bá pé náà ni ó kú bọ́ bá sì kú wọ́n gbé sin bí wọ́n bá gbé sin yóò jẹrà kí a ní dà wá láàmú àkókò péréte la rí ní o torí àwọn onímọ̀ jẹ́ ó yé wa wípé ẹgbẹ̀rin ọdún bí ìṣẹ́jú kan báyìí lórí níwájú ọba olúdáyé ọba ṣẹ̀dá ọ̀run àwa ló jì lójú wa ẹ̀mí ẹlòmíì tí ò ní dọ̀lálẹ̀ tí ó mọ̀ yìí yóò máa ṣàdéhùn 20 ọdún ikú sì mọ wò báyìí bí ẹ wo bí n ti ń tanra rẹ̀ ẹ wo bí n ti ń kó ohun tí ò wúlò fún jọ ẹ jẹ́ á gbìyànjú ká dìtàn rè asán lórí asán òfo lórí òfo bá a bá ń sọ wípé asán lórí asán òfo lórí òfo láyé àwọn èèyàn tí wọ́n rò wípé àwọn rí jájẹ wọ́n á ṣe bí àwọn nìkan lọ̀rọ̀ yìí ń bá wí
kódà àìríjẹ àrímu náà asán ni, àbí àtẹni ó rí jẹ àtẹni tí ò rí jẹ, àtẹni ń complain àtẹni tí ń rò pé gbogbo nǹkan tòun kò sí wàhálà, owó ń bẹ ńlẹ̀, ọ̀rọ̀ tówó bá ṣe tì ilẹ̀ ni ó gbé, bẹ́ẹ̀ ni bá ti bọ́ gbogbo ẹ̀ náà dasán ni, òṣì dasán ọ̀rọ̀ dasán. ìdí tó fi ń jẹ́ asán lórí asán àti ìmúlẹ̀mófònù. kódà ọmọ tó o bí kì í ṣe property ẹ̀, ọmọ tó o bí kì í ṣe property ẹ̀, torí ohun tó bá ń ṣe téèyàn bá ń rìnrìn àjò tó bá wù ú ó yẹ kó lè mú nǹkan ọ̀hún dání, ohun tó bá jẹ́ téèyàn lóòótọ́. ṣùgbọ́n gbogbo nǹkan àwọn tá à ń pè ní tiwa a kàn jẹ́ gẹ́gẹ́ bí mánéjà àwọn nǹkan ọ̀hún lásán ni. ṣé ẹ mọ̀ wípé mánéjà tí mánéjì iléeṣẹ́ kan àbí tí mánéjì property kan tó bá kọ̀wé fipò lẹ̀ àbí ó rìtáyà, mánéjà míì ó dìde tí ó bẹ̀rẹ̀ sí ní mánéjì property ọ̀hún. ìyẹn ni wípé gbogbo ohun tí wọ́n ń torí ẹ̀ ṣe bàbá rere bàbá sà fún ọ, tí wọ́n náà tí wá ń fọ́ ọ lórí tí ò jẹ́ ọ rántí ọ̀run mọ́, tí ò jẹ́ ọ rántí wípé ìyẹ̀pẹ̀ lásán ni ọ́. ǹjẹ́ ọba ti kú yóò di tẹlòmíì, á gbé e lọ́bì kankan. ìyàwó tó o fẹ́ tó o torí ẹ̀ fẹ́ para rẹ, bẹ́ẹ̀mí rẹ bá ti bọ́, ebi inú ayé yìí náà la wà. báwọn kan ṣe ń gbé property tí wọ́n tà làwọn kan ni wọ́n mọ̀ do ní property. nǹkan ní ẹlòmíì bí ṣòro ṣe báwọn láì tí ìkúnnú o lẹ́sìn kan, bí ṣòro ṣe báwọn báyìí tó gbé nǹkan ní ẹ̀tà láti fi tán ṣòro, lẹ́ni tí ò ní nǹkan ní irú nǹkan yẹn tẹ́lẹ̀ lòun ó do ní property yẹn. torí kì í ṣe gbogbo ẹni tí ń ta nǹkan ní ẹ̀ ní ń fìdùnnú ta. ìṣòro àtàìní ní mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ta nǹkan ní. kò sẹ́ni tí ní nǹkan tí mo fẹ́ lù sí ẹ̀, ẹ gbọ́ mi yé, kò sí ẹni tó ní nǹkan tó máa ń wù tínú ẹ̀ máa ń dùn tóun bá lù sí nǹkan ọ̀hún. àwọn eléyìí ó yẹ kó tó ní lẹ́sìn fún wa pé a wà láyé ni tí à ń pọ́nlé gan. ọlọ́run àwọn tá à ń pọ́nlé tí ń jọ wá lójú, ọlọ́run a máa gbé ṣòro bẹ́ẹ̀ lòmíì. àwọn nǹkan yẹn tó jẹ́ pé tọ́mọ ẹlòmíì bá fẹ́ fọwọ́ kàn yóò mọ̀ kanra bí ajá elékuru ni. lójú ọmọ ẹlòmíì ọlọ́run a sì máa gbé ṣòro bá ìṣòro tí ó gba nǹkan ọ̀hún lọ́wọ́ ẹ̀, tí òun náà ó tún wá bọ́ sí pòsíṣàn ẹni tí ó tún máa bẹ̀bẹ̀ láti yá nǹkan ọ̀hún lò ní tó ti ń jẹ́ dìónà rẹ̀ tẹ́lẹ̀. tọ́lọ́run bá wá ń fi tó ń fi wá dárú àwọn àrà yìí, tó ń fa àwọn èèyàn kan dárú àwọn àrà yìí lójú ayé wa, ẹ̀kọ́ ló fi ń kọ́ wa pé dájúdájú tá a bá tiẹ̀ wá kú gan tọ́lọ́run tó láyé tó lọ́run tó bá gbẹ̀mí ayé, gbogbo àwọn nǹkan òun ò já mọ́ nǹkan kan. òun ló fà á tí ò fi sí ohun tí ń jẹ́ integrity mọ́. ìwà bámúbámú ni mo yó, wọn mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan, ẹni amọ̀rí ìbá kú. òun náà la bá dé orí wípé báwa kan bá ń ṣàròyé wípé orílẹ̀-èdè yìí wọn ò tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. àwọn kan torí wípé bí nǹkan bó ṣe ń burú tó, wọ́n ń rọ́nà àbáyọ, wọn á ní rárá ó ń dání. torí wípé wọn ò ro tọmọ ẹlòmíì, ogunlọ́gọ̀ èèyàn tí ń bẹ ń ta tẹbi tí ìlú tí ò da tí ò rọgbọ yìí tó jẹ́ wípé ó hàn wọ́n lè mọ̀ tẹbí tará lé wọn, àwọn ò kí ẹ̀ torí wípé àwọn ṣàrọ́nà àbáyọ yìí.
àwọn ọmọ sọ fún ẹni tébi ń pa pé kó ṣe sùúrù yóò tó dáa. Ṣùgbọ́n tó bá jẹ́ páwọn làwọn wà ní pòsíṣà àwọn tébi ń pa yìí, àwọn ni wọn ò ní ṣe sùúrù jù, wọn ó ti ba nǹkan jẹ́. Irúfẹ́ àwọn wọ̀nyí, àwọn tó jẹ́ wípé tó bá yẹ pé àwọn ni wọ́n wà ní pòsíṣàn àwọn tí àìdá ìlú yìí tó hàn léèmọ̀, àwọn ni wọ́n máa ba nǹkan jẹ́, àwọn ni wọ́n máa kọ́kọ́ da nǹkan ìjọba rú. Irú wọn gan ni wọ́n máa kọ́kọ́ pé tí ó bá lè bàjẹ́ kó bàjẹ́, tó bá lè dàrú kó dàrú, kàkà kíkọ́ ọmọ jẹ ṣèṣe ká ìṣàwàdànù. Ṣùgbọ́n àwọn wọ̀nyí ni tó bá jẹ́ wípé wọ́n rọ́nà àbáyọ, àwọn ni wọ́n máa wàásù fún àwọn tó jẹ́ wípé àìdá ìlú yẹn hàn léèmọ̀ pé kán ṣe sùúrù yóò tó dáa. Wọn ò torí Ọlọ́run sọ wípé káwọn tí ebi ń pa ó ṣe sùúrù o, ṣùgbọ́n torí wípé àìdá ìlú yẹn kò kan àwọn dàbí alára ni wọ́n ṣe mọ̀ pé kí àwọn tí àìdá ìlú hàn léèmọ̀ kí wọ́n ṣe sùúrù. Ìwà ìmọ̀tara ẹni nìkan ni gbogbo ohun tá a bá ń ṣe nínú ayé, ẹ jẹ́ ká máa ro tọmọlàkejì mọ́. Kìí ṣe gbogbo èèyàn ló lè fún lóúnjẹ, kìí ṣe gbogbo èèyàn ló lè bọ́, ṣùgbọ́n iṣẹ́ tó lè ṣe wà láti fi gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ̀ nínú ebi. Ìyẹn ni tó bá rí òótọ́ sọ òótọ́. Bá a ṣe ń sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ò dáa tó lénìí, tó bá jẹ́ wípé ogunlọ́gọ̀ wa ń sọ òótọ́, à ń panú pọ̀ sọ òótọ́ fún ìjọba, ìlú yìí ìbá máa dẹ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn. Ṣùgbọ́n ìwọ̀nba péréte ni ó sòótọ́, ogunlọ́gọ̀ èèyàn wọ́n rí pé kinní yìí, àwọn tí ń sòótọ́ nínú wọn wọ́n mọ̀ wípé ohun tó dáa ni wọ́n ń sọ òótọ́ lé lórí, ṣùgbọ́n torí wípé àwọn ṣàfẹ́ máa hùwà wípé tiẹ̀ bàjẹ́ ò kàn mí, wọ́n máa wá fi irọ́ bo òótọ́ mọ́lẹ̀. Ṣùgbọ́n lókàn àyà wọn nínú ara wọn, wọ́n mọ̀ wípé àwọn kan ń fi irọ́, àwọn kan ń fi ẹ̀bà lẹ́kọ́bọ̀ lójú pé ní sísì ni. Ẹ jẹ́ á máa ro tọmọlàkejì mọ́ tara wa. Kìí ṣe ẹni tó mú bọn tó kọjú ẹ̀ sí èèyàn nìkan lápàyàn, kìí ṣe ẹni tó mú àdá tó ṣá ọmọlàkejì nìkan lápàyàn. Ìwọ tó rí òótọ́ tó lè tún ayé ọmọlàkejì ṣe, ṣùgbọ́n torí wípé ó fẹ́ fi ẹ̀bà lẹ́kọ́bọ̀ lójú pé ń sísì, ó dìsáìdì, ó pinnu láti tò sẹ́yìn irọ́. Apààyàn nìwọ náà, torí irọ́ kan tó pa o mọyé èèyàn tó ba ayé ẹ̀ jẹ́ o. Àìmọye ẹni tó ti fi báírò lásán gègé ìkọ̀wé tó ti fi rán àìmọye èèyàn lọ́sọ̀run àjàǹte. Àìmọye ẹni tó ti fi ọ̀rọ̀ ẹnu níbi ká wó ṣùṣùn ká sọ̀rọ̀ òdì sí èèyàn, ọ̀rọ̀ tó lè mọ́mọ ẹlòmíì lọ pokùnso. Òun pé òun káàsì cruise ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn cruise òdì lẹ́lòmíì ti káàsì tó ti bayé tó ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àìmọye ọ̀rọ̀ àlùfàǹṣá, ẹlòmíì ti sọ̀rọ̀ àlùfàǹṣá, ẹlòmíì ti fi ọ̀rọ̀ òyìnbó máa sọ wípé talking down on people, ká máa sọ̀rọ̀ sí ọmọ ẹlòmíì bí ìgbà wípé wọn ò jámọ́ nǹkan kan. Ó lè gbẹ̀mí ọmọ ẹlòmíì. Kì í ṣe ọ̀pọ̀lọpọ̀, kì í ṣe gbogbo èèyàn ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti manage other people stupid talks, because gbogbo ẹni tó bá ti ń sọ ọ̀rọ̀ tó lè mú ọmọ ẹlòmíì mọ́ banújẹ́, apààyàn ni. Ìbànújẹ́ ọkàn, ọ̀rọ̀ tó sọ sẹ́lòmíì ó lè jẹ́ èébú ara ni, ó lè jẹ́ ohun tó gangan fún ara ẹ̀ tí ń dùn lọ́kàn ni, ṣùgbọ́n ìwọ ò gbénú ẹ̀, o mọ reason, ìdí àti ìtumọ̀ tó fi wà ní position yẹn, o mọ ìdí àti ìtumọ̀ torí pé kò ṣàlàyé ara rẹ̀ fún ọ. Ìwọ lè wá máa sọ̀rọ̀ sí bí aláìmọ̀ ṣe, tóun sì mọ̀ nínú ara rẹ̀ pé òun náà adìẹ tóun lágùn o.
ìyẹn ni ò jẹ́ káwọn èèyàn ó mọ̀ o. ẹ jẹ́ ká máa ṣọ́ra o, gbogbo ohun tá a bá ń ṣe mímọ̀ ṣe ẹnìkan kọ́ ló fi ń dáa fún. ìwọ̀nba ẹni tọ́lọ́run bá wá sọ wípé kólókun rẹ̀ bù òkè, má wá torí èyí máa wá kó gbogbo ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀. táyé bá ti dẹ̀ ọ́ lọ́rùn níwọ̀n díẹ̀, fàyè lẹ̀ fáwọn ẹlòmíín náà. má kó gbogbo ẹ̀ tán, má kó pamọ́. tó o bá ti kó yìí tó wúlò fún ẹ, fìyókù lẹ̀ tí ò wúlò fún ẹ. jẹ́ káwọn ẹlòmíín táwọn ò tiẹ̀ tí ì rí nǹkan kan rárá, jẹ́ káwọn náà rí nǹkan ṣàjẹ́. àwọn ẹ̀dá kan ń bẹnu ayé, wọn ò béèrè púpọ̀. tán bá ti ń rí jẹ, tán bá ti ń rí mu, ẹ lè rí wọn kán máa fa wàhálà. táti jẹ àti mu tí wọ́n rí légbé, tí wọ́n sì ń gbọ́ bùkátà, ẹ lè rí wọn kán máa fa wàhálà. ẹ lè rí wọn kí wọ́n máa àwọn kan wà, wọ́n láàyò. àwọn ẹ̀dá kan ń bẹnu ayé, wọ́n láàyò ọkàn. táyé bá ti dẹ̀ wọ́n lọ́rùn níwọ̀n díẹ̀, wọn yìí sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. torí gbogbo ẹ̀ bó kọ́lé ogún, bó ní ẹgbẹẹgbẹ̀rún ọkọ̀, àwòrán ni. bíbélì sọ wípé aṣiwèrè ń kó ọrọ̀ jọ láì mọ ẹni tí ó ná. mo ṣẹ́nu kòmbì fún sáà yìí lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Emefiele. mo ṣẹ́nu kòmbì, àmọ̀ràn tí màá dẹ̀ fún wa náà ni wípé gbogbo ohun tá a bá ń ṣe, àtijọba o àtàwa tí Ọlọ́run gbé lọ́wọ́ sókè láwùjọ, gbogbo ohun tá a bá ń ṣe, ẹ jẹ́ ká máa rántí wípé àmì ẹ̀mí ń bẹ lára wa ni wọ́n ṣe ń pè wá ní kinní kan. gbogbo ohun tá a jẹun, táyé ń sọ pé a jẹun, ẹ̀mí ló ń fún wa láǹfààní àti máa gbọ́ yíyìn táyé yìn wá torí ipò tá a wà. tẹ́mi bá ti bọ́, tẹ́ bá ń gbọ́ wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ, àgbọ́ pàmọ́. gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lẹ́yìn yẹn kò kàn wá mọ́, àmọ́ ń pa ẹ̀ mọ́. ohun mẹ́ta péré nìpín ẹ̀dá láyé: ohun tá a bá jẹ àti ohun tá a bá mu, àtàwọn oore tó lálùbáríkà tá a bá ṣe tọ́lọ́run bá gba ọwọ́ wa ṣe fún ọmọlàkejì. ìyẹn gangan òun ní lájorí ẹ̀, òun ni ó sọ bóyá a bọ́ lọ́hùn pàdé ní dáadáa àbí ní tìdàkejì. ìyà sàárè ń bẹ o. tó o bá rẹ́ nìkan tó sọ fún ọ wípé kò sí ìyà sàárè, bàbá ńlá arọ ni. ìyà sàárè ń bẹ. olóye lọ̀rọ̀ lè yé. àwọn èèyàn tó wà nínú ẹ̀mí, àwọn ni wọ́n mọ̀ wípé ìyà sàárè ń bẹ. kò sẹ́ni ó kú tó padà wáyé wá ṣàlàyé lóòótọ́ fóun jìyà nù sàárè. àmọ́ àwọn èèyàn tó wà nínú ẹ̀mí, wọ́n mọ̀ wípé ìyà sàárè ń bẹ. lẹ́yìn ikú, ìyà sàárè ń bẹ. ẹ má jẹ́ àyà dọ́run mòótọ́, ká má jẹ́ kí ohun ayé kó rúbò wá lójú, ká má jẹ́ kí wọ̀bìàwọ̀nbílíkì tá a fẹ́ lò nínú ayé kó ba ọ̀run wa jẹ́, kó ba sàárè wa jẹ́. níbi tí ò ti sí fáànù, kò sí air condition, kò sí pé wọ́n ti múná lọ ẹ tan generator, kò sí pé wọ́n ti múná lọ ẹ tan solar, ẹ tan inverter, kò sí pé ẹ tan AC, kò sí pé ẹ jẹ́ ń kúrò nínú yàrá kí n lọ gbatẹ́gùn díẹ̀ ní sitting room àbí kí n lọ gbatẹ́gùn díẹ̀ ní bákónì. ọjọ́ o, gbogbo ohun tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ bá tọmọ làkejì, tẹ́ ẹ̀ ń torí ẹ̀ bá tọmọ làkejì jẹ́ torí kẹ́ ẹ lè bá rí wọn kó jọ yìí, ọmọ ẹlòmíì ni ó padà lò nígbà tẹ́yìn ò bá sí ń bẹ̀ mọ́. kódà ó lè jẹ́ni tí ò tán, ó lè jẹ́ àwọn èèyàn tí ò tán mọ́ yín, tí wọn ò tiẹ̀ mọ̀ gbà tẹ́ ń batayé jẹ́ torí kẹ́ ẹ lè kọ́rọ̀ jọ. ó lè jáwọn ni wọ́n mọ̀ á gbádùn ẹ̀. bó olówó ó kú o,
bó lówó ó kú, bó lókìkí ó kú, bó lókìkí ó kú, bó nípò ó kú, bó nípò ó kú, báyé bá ń yìn ọ́ ó kú, báyé bá ń kàn ọ́ lábùkù ó kú, ilẹ̀ ni ó sì jẹ gbogbo wa. Emefiele Ògúndàrẹ̀ ó ń dá kan tán kò tí ì rí i dá, ó tún lóun ògún dá méjì. Owó tó o kó jẹ, owó tó tó gbogbo ọmọ Nàìjíríà ná tí wọn nìkan dá tó kó jẹ, ó wà nílé ẹjọ́, ó ń bá yẹn pò ó lọ́wọ́, ó tún ń jà sí estate property bẹ́ẹ̀, ó tún ń pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. Tani ìbá sọ wípé, tani ìbá sọ pé ẹ wo ẹ má tiẹ̀ tún jẹ́ kí wọ́n mọ̀ pé mo tún mọ̀ nípa ilé náà o. Tani ìbá wábì kan lọ lè fojú pamọ́ sí pé ẹ wo ẹ jẹ́ kán ṣe bọ́n ṣe fẹ́ ṣe, wọn ò tún gbọ́dọ̀ mọ̀ pé èmi náà ni mo tún nílé. Ó tún wá lórí láyà, ó tún jáde, ó tún pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn pé pẹ́pẹ́sẹ́ o ìwọ ní nínú property estate yẹn. Ẹ dákun ṣé ẹ gbésù mi ni, ẹ̀yin kinní wọ̀nyí ṣé ẹ gbésù mi ni. Bàbá mi èṣù láàlú ògiri òkò gan ọ̀dájú tó yín. Ojú Olúwa ń wò yín o. Èyí tó bá wù yín ni kẹ́ ẹ dá lára. Orin àgbàlagbà kan ó ní ire ló bá mọ̀ o máa ṣe lọ, ìkà ló bá mọ̀ o máa ṣe lọ, ohunkóhun tó bá wù ọ́ o ló lè dá lára o, Olúwa ń wò ẹ́ o tẹ́ra mọ́. Gbogbo wa lájọ pàdé Ọlọ́run tá à ní rí bí yà sí, àtẹni ó ṣe é rí àtẹni tí ò ṣe é rí, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun oníyan ṣe, ọlọ́bẹ̀ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jùmọ̀ bá mi jẹ́, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣùgbà mi lórí ètò yìí, Àkànbí Olódodo lórí afẹ́fẹ́. Pàápàá jùlọ iléeṣẹ́ kan pàtàkì tí wọ́n ń ṣonígbọ̀wọ́ wa, ìyẹn Ọlá Casual Enterprises tí wọ́n ń bẹ nílùú Ìkẹjà ní Ànífowóṣe nílùú Ìkẹjà, tí wọ́n ránṣọ ọba, wọ́n rántí ìjòyè. Káránṣọ fún ni kárí bí ọba, kárí bí ìjòyè. Iṣẹ́ ọwọ́ iléeṣẹ́ Ọlá Casual Enterprises ni. Ìyẹn eléyìí tí Comrade Ọlábọ̀dé Sulaiman Ìṣọ̀lá tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ Ọlá Casual Enterprises. Ẹ jẹ́ kí n máa fèyí ṣe lọ. Ǹjẹ́ àárí ni àábèrè, àárí ni àábèrè, torí àbínú tún bíní, torí àbèrè tún bèrè tí kì í jẹ́ kí àpọ́n kó fi ọmọ àbúrò rẹ̀ ṣọmọ. Ẹ máa pé ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè Thomas ló kọ mi, ọ̀rọ̀ Fẹ́mi làwọn èèyàn ń pè mí. A máa pè mí ní áńgẹ́lì láàrin Kìrìsìtẹ́nì, màláìkà láàrin Mùsùlùmí, ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olúwo, ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. Èmi tún ni Aishif Bọ́ba náwó ẹ̀ ilẹ̀ Yorùbá. Èmi náà ni Olúawo Itú Bàbá Ìta. Ọ̀yọ́mọláàfin ni mí, òjò pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà. Ikú tí ń pọmọ tí baba ń dúpẹ́, àrùn tí ń ṣọmọ tí ìyá ò gbọdọ̀ pin. Má pẹ́ lóko bí ọmọ òkú Wọ̀fà, má pẹ́ ńlé bí ọmọ òkú Ọ̀lẹ. Gbóko díẹ̀ ṣọ̀yọ́ géńgé dẹ́fìlà pẹ́rẹ́kí, ńlá fi ń mara Ọ̀yọ́ mú kọ ìbà ọ̀gọ́rọ̀ mù. Kárí ọlá tó imọ́ Ọ̀yọ́ mi gbé, Ọ̀yọ́ ń ló dùn ní baba òrìlí mọ́. A máa pè mí lọ́mọ onígbẹ̀dú bẹ̀rẹ̀gẹ̀dẹ̀, ọmọ onígbẹ̀dú àlùjọ, ọmọ onílù kan ìlù kan, ìlù tẹ́rù ò gbọdọ̀ ju ọlọmọ níjó onílé baba tó bí mi lọ́mọ. Èmi náà tún ni Ìlá Ọ̀rọ̀gún tí ń ṣe lé ìyá mi, torí a kì í nílé baba ká má nílé ìyá. Ìlá Ọ̀rọ̀gún ni mí, Ọ̀rọ̀gún ọmọ Ògbóyè Kọ́lá. Ìlú ẹrú ò gbọdọ̀ sùn bẹ́ẹ̀, Ìwọ̀fà ò gbọdọ̀ sùn. Ìwọ̀fà tí ó sùn láọ̀rọ̀gún jọ alẹ́ bá lé ajagun ńlá lóhun lù wọ́n gbẹran. Àmọ̀ká gbọ̀tọ̀tọ̀ àgùntàn orí Ọ̀rọ̀gún àlóhun ó gbà wọ́ká ọmọ wíwọ́ ni wọ́n ń wọ́ ní ṣẹbọ. Ọ̀rọ̀gún ọmọ aṣọ́rò lómi lólóṣù. Iyán là á jẹ lọ́dọ̀ bàbá tèmi.
ọ̀rọ̀gún pẹ́ lóyè ó dàjẹ́ agbólú ajé ó pẹ́ lórí ọba ó daṣinwọ́ ọmọ odò tó ṣe mẹ́ta gbàlá ìkan ṣàn ó gbà péré nǹkan ṣàn ó gbò kejì gbò ìkan tó kù lọ́sàn tó gbalé adéjọrìn ní màgbọ́n lọ ló fi jẹ́ pé ibi apẹrin sí ńlá pè lọ́gùn périn ibi apàgò sí ńlá pè lókè èjìgbò ibi afẹlẹ́dẹ̀ sí là á pè lókè ẹ̀dẹ̀ ibi afẹyìn sí là á pè lẹ́yìn ìdìn ibi àtètè tẹ̀dó sí ńlá pè ní tẹ̀dó ńlé bàbá tó bí mi lọ́mọ ìlàládé wà a ò kóra dérí tètè ìgbà míì tá fìrè pàdé má ṣàbúrú o torí aburú tó o bá ṣe lónìí yóò padà bọ̀ wá bá ọ lọ́la lòyìnbó ṣe sọ wípé what goes around will surely comes around. mo dúró kọ́tì ń bí mo sáyẹ̀nsì ẹ̀yin ò ní kú èmi ò ní kú ire ní ọmọ jẹ́ ti tèmi tẹ̀yìn lọ́jọ́ gbogbo ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ mi ẹ má gbàgbé láti lọ subscribe sórí Nílẹ̀ Oòduà TV kẹ́ẹ̀dẹ̀ follow péèjì wa lórí Facebook ìyẹn Nílẹ̀ Oòduà TV bákan náà ẹ fi mẹ́sẹ̀gì yín ránṣẹ́ ẹ wo àwọn fídíòs wa ẹ wo àwọn programs wa kẹ́ẹ̀dẹ̀ pín káàkiri tẹ́ ẹ bá ní ìpolówó ọjà tẹ́ ẹ fẹ́ fún mi orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí náà ní 08029875876 08029875876 ẹ dẹ̀ tún lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ńbẹ̀ náà ire o ire o ire o ire kàbìtì. Àkànbí olódodo. Ọlọ́run ò fẹ́ràn ọmọ aráyé ò fòdodo bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ló fi ní lọ́kàn balẹ̀ ìjúrọ́ pípa lọ. Purọ́purọ́ kú ó kú sójú eérú ṣèkàṣèkà kú náà ṣẹ̀ṣàrò. Ṣòótọ́ nìkan ló kú tí wọ́n sin sí pósí idẹ. Wọ́n á fi ẹ̀yìn rẹ̀ tí a mú ṣẹ́gi lẹ̀kẹ̀. Aláfẹ́ ewúrẹ́ joyè ewúrẹ́ ń jẹwé ọ̀dán. Aláfàgùntàn joyè wọn sì máa jẹyẹ fún àṣẹ̀ṣẹ̀ ń dá ìmọ̀ràn pàfọlógin níjoyè ògìn ní wájà fẹ́rẹ́ ṣèké èkéké wọn ṣèkà ìkàkà wọn ara kìrèké ọkàn òṣìkà ò balẹ̀ bọ̀rọ̀ aṣẹ́niṣera rẹ̀ ló bá ṣe adé á fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí ṣèkà àtàṣe ni táwọn mẹ́tẹ̀ẹ̀ta máa jọmọ kọfà bàbá tí bàbá máa gbà wá búburú ọ̀hún lọ́wọ́ wọn bàbá lanu kótó orin àwo pọ̀ sí bàbá lẹ́nu ó ní ẹ má fẹ́ kérílé ẹ má fọ ọ̀dàlẹ̀ ṣòro ẹ má fẹ́ kérílé ẹ má fọ ọ̀dàlẹ̀ ṣòro tó ráwó.